kú déédéé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohun Àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò Ohun Àánú wa yìí la ti ń ṣera wa létí, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ẹ̀bi tí ayé ò ní rí lù ọ́ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Kí ni Ohun Àánú tòní? Ọ̀rọ̀ bíi má jẹ́ á gbọ́, irọ́ pátápátá ló wà nídìí. Bí èèyàn bá fọ̀rọ̀ sí ọ lọ́wọ́ tó sì ní kí èèyàn má gbọ́, òwe ikú ló ń pa á fún ọ. Evangelist ọ̀rẹ́ mi kan máa lọ sọ́gbà ẹ̀wọ̀n láti ṣiṣẹ́ ìránṣẹ́ fáwọn ẹlẹ́wọ̀n. Ó pè mí lọ́jọ́ kan láti tẹ̀lé òun lọ. Nígbà tó sì jọ́rọ̀ iṣẹ́ ìránṣẹ́ ni, mo ta mọ́ra, a sì lọ ní ọjọ́ Thursday kan. Lẹ́yìn wàásù àti pínpín bíbélì, mo ṣàkíyèsí ọkùnrin kan nínú gbọ̀ngàn tá a wà. Ní gbogbo àkókò tí mo lò láàrin àwọn ẹlẹ́wọ̀n yìí, ìwà ọkùnrin yìí yàtọ̀. Ó fi gbogbo ara jọmọ Ọlọ́run, mo sì ń fẹ́ mọ ohun tó gbé dẹ́wọ̀n. Ẹ wò ó, ohun tí mo gbọ́ lẹ́nu ọkùnrin yìí òun ló mú mi mọ̀ dájú pé kì í ṣe gbogbo àwọn tó wà lẹ́wọ̀n ló dẹ́ṣẹ̀ tá a fi tì wọ́n mọ́lé. Peter lórúkọ ọkùnrin yìí ń jẹ́. Ọdún 7 rèé tó sì ti wà lẹ́wọ̀n. Ẹ wò ó kù ọdún 12 gbáko kí àkókò rẹ̀ tó pé. Kí ló sọ ọkùnrin yìí dèrò ẹ̀wọ̀n? Agégẹdú ni Mr. Peter. Wọ́n la àwọn igi kan sílẹ̀ lóko ìjọba. Ní ọjọ́ Sátidé kan, wọ́n mú mọ́tò láti lọ fi kó àwọn igi náà. Lẹ́yìn ìgbà tí ọkọ̀ agégẹdú yìí ti bá wọn kógi lọ tán, Mr. Peter yìí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan tí wọ́n jọ ń ṣiṣẹ́ igi yìí, wọ́n wá ń lọ sínú igbó tinú láti lọ wo àwọn igi kan. Ẹ wò ó, bí wọ́n ti ń rìn lọ, ìkan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì yìí ó wá ń fẹjọ́ ọ̀rẹ́ wọn kẹta tí wọ́n jọ ń rìn lọ ìyẹn Gbénga, ó fi ń sun Mr. Peter. Bó sì ti ń fẹjọ́ sun Mr. Peter yìí, bẹ́ẹ̀ náà ni Mr. Peter ń bá àwọn ọ̀rẹ́ méjèèjì parí ìjà. Ọ̀rọ̀ yìí àbó mi-ín, èdè àìyedè lórí pé agbagẹlifẹ́ǹdì ara àgbagẹlifẹ́ǹdì ara, ó wá di káwọn méjèèjì máa búra wọn. Ẹ wò ó, wọ́n bẹ̀rẹ̀ sí í tara wọn láyà. Ká tó ṣẹ́jú pẹ́, wọ́n sì jọ ń yọwọ́ ẹ̀ṣẹ́ síra wọn tí Mr. Peter sì ń là wọ́n gidigidi nínú igbó ìjọba. Ẹ wò ó, ìbínú ò mọ̀ pé olówó òun lẹ́sẹ̀ ńlẹ́ o. Ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ méjèèjì yìí tá a pè ní Ṣọlá ló bá fàbínú yọ. Ó gbé igi ńlá kan ó sì là mọ́ Mr. Gbénga lórí. Gbénga ṣubú lulẹ̀ lógìdèǹgbé ó sì kú fínfín. Mr. Peter wí fún mi pé fún bí ìṣẹ́jú 10 làwọn méjèèjì jọ ń sunkún pọ̀ tí wọn ò sì mọ ohun tí wọn ó ṣe. Ẹ wò ó, àbá tí Mr. Ṣọlá apààyàn mú wá tó ní káwọn méjèèjì ṣe láwo, òun náà ni Mr. Peter òmùgọ̀ yìí tẹ̀lé o. Àbá náà ni pé kí wọ́n jọ sin Mr. Gbénga tí Ṣọlá pa sínú oko ìjọba. Kẹ́nikẹ́ni nínú àwọn méjèèjì má sì sọ fẹ́ni kankan lẹ́yìn ohun tí wọ́n bá jọ ṣe nínú igbó. Nítorí pé èrò Mr. Peter ni pé bí wọ́n bá tiẹ̀ lọ sọ fọ́lọ́pàá, ó ṣeé ṣe kán má bọ́ nú ẹ̀. Ẹ wò ó, wọ́n ṣe bí wọ́n ṣe ní wọ́n ṣe o, wọ́n sì bá ti wọn lọ. Kíní kan ṣẹlẹ̀ lọ́jọ́ kejì, èyí tó mẹ́rù ayé bà mí. Ẹ wò ó, lọ́jọ́ kejì ọjọ́ tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, àwọn ọlọ́pàá ṣàdédé dé sílé Mr. Peter, wọ́n sì mú fún ẹ̀sùn apànìyàn. Nígbà tí wọ́n dé ọ́fíìsì DPO béèrè lọ́wọ́ Mr. Peter pé kí ló mọ̀ nípa ikú Mr. Gbénga, nítorí pé Mr. Peter fẹ́ bọ̀rọ̀ rẹ̀ ṣe láwo, ìyẹn Mr. Ṣọlá tó pààyàn tó létí kẹta ò gbọdọ̀ gbọ́. Mr. Peter sọ pé òun ò mọ nǹkan kan pa rẹ̀ o. Wọ́n fún Mr. Peter ní pépà, wọ́n ní kó kọ bẹ́ẹ̀ síbẹ̀, ó sì kọ, ó sì buwọ́ lù. Ẹ wò ó, lẹ́yìn ìgbà tí Mr. Peter tó buwọ́ lù tán, wọ́n mú Mr. Ṣọlá jáde o níbi tí wọ́n fi pamọ́ sí. DPO sì sọ fún pé ń gbọ́ Mr. Ṣọlá, kí lójú rẹ̀ tó lánàá nínú igbó ìjọba. Kàyéfì ńlá. Mr. Ṣọlá sọ pé ọ̀gá DPO, ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ o. Mr. Ṣọlá sọ pé lẹ́yìn ìgbà tí wọ́n gégi tán, òun dágbére fún Peter àti Gbénga pé òun lọlé. Mr. Ṣọlá ní nígbà tó ń rìn díẹ̀, ó ní ìgbẹ́ ń gbọ̀n, òun sì yà bàrá sínú igbó láti yàgbẹ́. Ó ní kò pẹ́ tóun yàgbẹ́ ló ń gbọ́ ariwo tóun gbọ́ ni pé ẹ gbà mí o, ẹ gbà mí ará àdúgbò. Mr. Ṣọlá sọ pé òun bẹ̀rẹ̀ sí tọpinpin òun náà nítorí pé òun náà jọ ohun Mr. Gbénga. Ó ní nígbà tóun fi tajú kan, òun rí Gbénga nílẹ̀ ẹlẹ́ o, òun sì rí Mr. Peter tó ń lagi mọ́ lórí. Ẹ wò ó, Mr. Peter ò gbàgbọ́ ohun tó fi tí ara rẹ̀ gbọ́. Mr. Ṣọlá sọ pé ìran burúkú tóun rí yìí òun ló mú kóun sá lọ tóun fẹsẹ̀ fẹ́. Ó ní nígbà tóun sì gbọ́ pé wọ́n ń wá Gbénga nílé wọn ò rí,
ló ń fi wá rò wípé ó ṣeé ṣe kí nǹkan burúkú ti ṣẹlẹ̀ lánàá. Ẹ wò ó, ohun tí Mr. Peter ń fi tí ara rẹ̀ gbọ́ kò gbàgbọ́ o. Àbí kì í ṣe Ṣọlá kan náà rèé tó ní kí wọ́n ṣe láwo lọ́jọ́ àná. Ẹ wò ó, ìdájọ́ ọkú ni wọ́n kọ́kọ́ dá fún Mr. Peter o. Àpíl kóòtù ni wọ́n ti sọ ẹ̀wọ̀n náà d20 ọdún wọn lọ́wọ́. Ẹ má jẹ́ àgbàgbọ́n tá à ń ṣiṣẹ́ lé lórí o. Ọ̀rọ̀ bíi má jẹ́ àgbọ́ irọ́ pátápátá ló wà ń díẹ̀. Bí èèyàn bá fọ̀rọ̀ sí ọ lọ́wọ́ tó sì ní kẹ́nikẹ́ni má gbọ́, òwe ikú ló ń pa á fún ọ. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, èrò ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Fọláṣadé jẹ́ ẹ̀gbọ́n Bùnmi. Àwọn méjèèjì nìkan sì ni àwọn òbí wọn bí kí wọ́n tó kú lójijì nínú ìjàmbá mọ́tò nígbà tí àwọn méjèèjì ń bọ̀ láyẹyẹ lójú ọ̀nà Ìlọrin. Fọláṣadé ń lọ sí yunifásítì ní ìpínlẹ̀ Èkó, bẹ́ẹ̀ ni Bùnmi àbúrò rẹ̀ náà sì wà ní yunifásítì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn owó ilé àti shopping complex tí bàbá wọn ní òun làwọn méjèèjì sì fi ń tọra wọn. Lọ́sàn-án ọjọ́ kan, Fọláṣadé gba ìpè àbúrò rẹ̀ ìyẹn Bùnmi. Ohùn àwọn ajínigbé ló ń gbọ́ o, tí wọ́n sì fi tó létí pé àwọn ti jí àbúrò rẹ̀ gbé o, ó sì gbọ́dọ̀ wá sílùú Òṣogbo lọ́jọ́ náà. Kó mú ATM káàdì rẹ̀ dání, wọ́n sì máa mọ́nítọ̀ rẹ̀ dé ibi táwọn fúnra wọn wà. Ẹ wò ó, àwọn ajínigbé yìí wọ́n ń sọ fún Fọláṣadé pé kò gbọ́dọ̀ sọ fẹ́nikẹ́ni o, pé tẹ́tí mẹ́ta bá fi lè gbọ́rọ̀ yìí wọ́n ní ọ̀bẹ ni wọ́n fi dúnbò ọrùn àbúrò rẹ̀. Ẹ wò ó, lálẹ́ ọjọ́ yìí gan ni Fọláṣadé dé ìlú Òṣogbo, ó sì lọ pàdé wọn nílé àkọ́kù kan lọ́nà Ẹdẹ. Nígbà tó débẹ̀, ohun tí Fọláṣadé rí àti ohun tó ń fetí ara rẹ̀ gbọ́ ó yà lẹ́nu dé góńgó. Ẹ wò ó, ṣe ló bá àbúrò rẹ̀ Bùnmi láàrin àwọn ọkùnrin mẹ́ta míì tí wọ́n ń jẹ súyà tí wọ́n sì ń fi bí àálé. Etí ara rẹ̀ ló sì fi ń gbọ́ tàbúrò rẹ̀ Bùnmi sọ pé ẹ̀yin bọ́ìsì, ẹ̀gbọ́n mi tá a fẹ́ yanjú òun náà ló dé yìí. Ẹ wò ó, tìbẹ̀rù Fọláṣadé béèrè lọ́wọ́ àbúrò rẹ̀ pé kí lẹ̀ṣẹ̀ mi àbúrò. Ẹ wò ó, ọ̀rọ̀ ogún bàbá wọn ni o. Bùnmi sọ fẹ́gbọ́n rẹ̀ pé báwọn méjèèjì bá jọ ń píngún, èyí tí ó kàn òun yóò kéré púpọ̀ kò sì ní kà òun lẹ́nu. Ẹ wò ó, ibi tí wọ́n ti ń de Fọláṣadé làwọn ọlọ́pàá ti dé bá gbogbo wọn tí wọ́n fi kó gbogbo wọn lọ. Bàbá mi léèrè bọ́lọ́pàá ṣe dé sàkókò yìí. Ẹ wò ó, nígbà tí Fọláṣadé fẹ́ kúrò nílùú Èkó, kò ṣe ló kú òru o. Ó fọ̀rọ̀ náà tó Dàpọ̀ ọkọ àfẹ́sọ́nà rẹ̀ létí, òun ló tẹ̀lé dóṣogbo. Dàpọ̀ sì mú lọ ságọ́ àwọn ọlọ́pàá pé àwọn ajínigbé ti gbé àbúrò òun. Ẹ wò ó, àti Dàpọ̀ àti Fọláṣadé àtàwọn ọlọ́pàá wọ́n parí gbogbo ètò kí Fọláṣadé tó pa àwọn ajínigbé pé òun ti wọ̀lú Òṣogbo. Bí Fọláṣadé sì ṣe ń rìn lọ, bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ń tọpinpin rẹ̀. Wọ́n sì wí fún un pé bó bá kù dẹ̀dẹ̀ kó débi tó ń lọ, kó pe nọ́mbà ọkọ àfẹ́sọ́nà rẹ̀ kó sì fi fóònù pamọ́ sínú báàgì káwọn ọlọ́pàá lè máa gbọ́ ohun tó bá ń ṣẹlẹ̀ lọ́hùn. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, ẹni sọ̀rọ̀ fún ọ ló mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ń sọ fún ọ. Bó ń bá jọ́ta tí wọ́n lọ jó pèpẹ́rẹ́, ewu gidi ń bẹ lóko ló ń gẹ́nu. Láyé tá a wà yìí, ìwákùwà làwọn èèyàn fi ń wówó, ọ̀nà kọ̀nà sí làwọn èèyàn ń gbà fi wó kìkì. Kódà àmọ́rí ìbá àkú lọ́rọ̀ òde òní, bá ṣe ní bá ṣáà ti rọ́nà gbà lọ. Ẹ wò ó, nǹkan ṣẹlẹ̀ ní dúníyàn. Dádì, ìwà pé kíyàwó yín má mọ̀ bí tẹ́ ẹ ń lọ tàbí kẹ́nikẹ́ni má mọ̀ bí tẹ́ ẹ wà, ẹ yá tètè júlẹ̀. Mo gbàdúrà pé ẹ ò ní rìn àrìnrà. Mọ́mì, bẹ́ẹ̀ bá ti ń gbọ́ pé ọ̀rọ̀ tí mo wí fún ọ nì má jẹ́ kẹ́nikẹ́ni ó gbọ́ o, kẹ́ ẹ yá tètè fura pé kò ń bọ̀. Bùrọ̀dá, ẹ yá tètè ṣe sẹ́ńsọ̀ àwọn ọ̀rẹ́ tẹ̀ ń kó kiri, torí bí kò lè ò pa ni tó lè ò lè rí nípa. Sìstá, ọ̀rẹ́ mi sì mí lọ Ìbàdàn, ọ̀rẹ́ mi sì mí lè Èkó. Ẹ yá ṣe mẹ̀dọ̀ sáwọn ìrìn tí ò gborí ọ̀fẹ́ ìjọba tẹ̀ ń rìn kiri. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, ò ní di victim lórúkọ Jésù o. Àmọ́ bó ti ń lọ, bó ti ń bọ̀ nínú ìrìnkèrindò ayé, máa rántí lójoojúmọ́ pé ọ̀rọ̀ bíi méjì á gbọ́ irọ́ pátápátá ló wà ń díẹ̀. Bí èèyàn bá fọ̀rọ̀ sí ọ lọ́wọ́ tó sì ní kẹ́nikẹ́ni má gbọ́, òwe ikú ló ń pa á fún ọ. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ti ọ̀sẹ̀ yìí. Mo gbàdúrà fún ọ, ayé ò ní rí ọ mú, páńpẹ́ ayé ò ní rí mọ́ ọ, ó sì ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ lórúkọ Jésù. Báyìí ni mo gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.